ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín arákùnrin yìí ti há o sáyé àhámọ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò pápákọ̀ òfurufú tìlú Ìlọrin lọ́wọ́ ti tẹ̀ o. Ó fẹ́ gán bàálù lamẹ́ríkà ni o, ọwọ́ ti tẹ̀. Ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun Martins ló ti wà láhàámọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ní pápákọ̀ òfurufú tìlú Ìlọrin General Túndé Ìdíàgbọn International Airport. Ibẹ̀ lọ́wọ́ ti tẹ̀ o lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù kejìlá ọdún 2025 tá a wà yìí ni o. Ṣé ni ọkùnrin yìí ó fẹ́ gán bàálù, ó fẹ́ lọ ilẹ̀ Amẹ́ríkà ṣùgbọ́n kò lówó lọ́wọ́, kò lówó bàálù o, ṣùgbọ́n ṣá o ṣe ni ó fẹ́ dọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ̀ lọ́ba wò yányànyán, owó ọ̀tún owó òsì, owó òwe kí n mọ bá ṣe. Báyìí ni arákùnrin yìí lọ́ba lọ sí ibi tí wọ́n gbé bàálù sí, tí wọ́n gbé kalẹ̀ jẹ́jẹ́. Báyìí ni ọkùnrin yìí ó lọ sí di bàálù o. Nígbà tó dé di bàálù, owó yányànyán. Báyìí ni ó ṣe bẹ́ẹ̀ ó ta mọ́ bàálù o, lọ́ba ò lérò mọ́ táyà bàálù, ọ̀rọ̀ lérò mọ́. Báyìí ni àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n kẹ́fín rẹ̀. Báyìí ni wọ́n fi páńpẹ́ òfin ní wọ́n fi mú Ṣẹ́gun Martins o. Nígbà tí wọ́n mú, wọ́n ní kí ni ohun tó ń dánwò gan-an, kí ló ń ṣẹlẹ̀ gan-an. Lọ́ba sọ̀rọ̀, ó ní ẹ ti ṣàlàyé ara mi o. Ó ní bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí, ilẹ̀ Amẹ́ríkà ni mò ń lọ o. Mo rò pé bàálù yìí, mo rò pé US ló ń lọ ni. Mo wá ní kí n dọ́gbọ́n, kí n tẹ̀lé dé US o. Ni mo fi lọ sápamọ́ sí ibi táyà bàálù o, pé tó bá ti gbéra yóò kàn gbé mi dé US ilẹ̀ Amẹ́ríkà ní ó kàn ajá mi sí. Báyìí ni àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú yìí, báyìí ni wọ́n náwó gan tí wọ́n sì gbé fún àwọn ẹ̀ṣọ́ aláàbò. Wọ́n ní kó lọ wíjọ́ lọ́dọ̀ wọn. Ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ pápákọ̀ òfurufú ní ìlú Ìlọrin, ọ̀gbẹ́ni Michael Achimugu ló ti fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló fi múlẹ̀ o nígbà tó gbé sórí òpó Twitter rẹ̀ tó ní ọwọ́ àwọn tẹ afurasí arákùnrin kan tó jẹ́ pé kò lówó bàálù ṣùgbọ́n fẹ́ lọ sí Amẹ́ríkà tó sì lọ lè rà mọ́ táyà bàálù. Ó lóun rò pé Amẹ́ríkà ní lọ ni, ṣùgbọ́n ní báyìí ọwọ́ àwọn ti tẹ̀ o. Àwọn ti fà á lé àwọn ẹ̀ṣọ́ aláàbò, àwọn ti fà á lé wọn lọ́wọ́ o níbi tí yóò ti lọ lè wíjọ ohun tó ní lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́.